Alibaba ló ń sọjọ́ bí ẹ̀ẹ́dà ṣíwá àfilẹ̀ pọ̀ sí oníkàjẹ́ ká mú ká tún di lọlé. Málíjà bàbá olóró ló ń sọjọ́ bí ẹ̀ẹ́dà ṣíwá àfilẹ̀ pọ̀ sí oníkàjẹ́ ká mú ká tún di lọlé. Alájí Tọ́pẹ́ lọ ti ká mi ìyá yé nítorí ẹ̀ la ṣe wá bí ẹ̀yin mánéjà olórin àtẹ̀yìn pa àtẹ̀yìn ọmọọṣẹ́ olórin ẹ̀ máa ṣe dáadáa torí ọjọ́ ìní bàbá Táyé Alibaba torí pé wàá lóye àti Tọ́pẹ́ Nautical ló ṣe é ṣe yìí fún bẹ́ẹ̀ fẹ́ pé Nautical àtọ̀pẹ́ ẹ máa san ògiri lẹ́ni tójọ́jọ́ ọjọ́ Friday owó gilẹ̀ máa gbé wá wọ́n ní sẹ́wọ̀n gbaṣẹ́ lẹ́ni nítorí mánéjà Adékúnlé ẹ máa ṣe é dáadáa torí pé wàá lọ àásì ní láṣẹ́fẹ́ nílẹ̀ àhọ́ Alájí Tọ́pẹ́ o torí ẹ̀ láṣẹ wá bí ẹ̀yin mánéjà olórin àtẹ̀yìn pa àtẹ̀yìn onílù ẹ máa ṣe dáadáa torí pé wàá lọ yà láṣẹ wá Alibaba ló ń sọjọ́ bí ẹ̀ẹ́dà ṣe wá àfi ilé pọ̀ sí oníkàjẹ́ ká mú ká tó di lọlé. Ṣé ti yá ẹ̀wẹ̀ ní tán ti ilé jáde nílé tán sọ pé jẹ̀jẹ̀wọ́ ilé alápàlàdà ẹ̀wẹ̀ ní tán ti ilé jáde nílé tán sọ pé jẹ̀jẹ̀wọ́ ilé tán náà kọ́ jáde pẹ̀lú omi jẹ́ lójú tán yẹ̀yẹ́ nínú àdúgbò tọ́lọ́mbà máa dé bó ṣe máa ń dé àpàdà wàrà lé ọ̀hún padà ọ̀rọ̀ lọ́hún kò ní lọ́la iṣẹ́ wàhálà bí Mirinda Adékúnlé báwo náà ti ká ọmọ ìyá ayé báwo náà ti ká ọmọ ìyá ayé ìyá ayé. èèyàn rèé ègèrè. Sáré wá wọnà tí ká ọmọ ìyá ayé o àwọnà tí ká ọmọ ìyá ayé ìyá ayé. ọ̀jẹ̀ àṣìṣì ègèrè ègèrè. Gúnlẹ̀ lórí Àlàbí àmà kì í ṣe ara equality. Olórí ẹbí kíbla fújì ní ẹ lò bẹ́ẹ̀. bàbá Táyé Lolú ìbárọ̀dì àtúbọ̀ làwà. lẹ́yìn Ògúnlé ọ̀rọ̀ wà ṣùgbọ́n kò sáyé Adékúnlé. ó ṣe. ọ̀jẹ̀ àṣìṣì. Gbọ́lé mi alóyìn lóhùn tó ń kọrin èmi Mirinda tó ń kọ fújì tó ń gbọ́jẹ. Bàbá Táyé kọrin tó ń kọ fújì tó ń gbọ́jẹ. Bàbá Bọ́lá tó ń kọ fújì tó ń gbọ́jẹ. Bàbá Àdìsá tó ń kọ fújì tó ń gbọ́jẹ. Ìbàdí àná nílùú London tó ń gbọ́jẹ. Alájà ìjà o Tọ́pẹ́ náà ti ká ìmọ̀ àjà o bàbá Lọ́ládé bàbá Tọ́lá ní ká ìmọ̀ àjà o ọmọ Mùṣín àdúgbò mi
ó yẹ kẹ́ ẹ gbọ́ lẹ́lẹ̀ ògúnlé bọ́bẹ̀ ṣeṣe ti ṣiṣẹ́ kún ṣùgbọ́n kò sáyé dégúnlé mi láì máa láyé. ní mo ṣe bàbá Bọ́lá Alájì Tọ́pẹ́ náà ti ká àjà ọ̀rá mi. lẹ́yìn àwọn bá àṣà Àjíbọ́lá àti tẹ̀kọ̀ọ́ àti sọ́nitì àti wẹ́wẹ́ sílẹ̀ òun ló kọrin mẹ́ka nínú wa. wọ́n jẹ́ àṣìṣì èkèrè. òun ló kọrin mẹ́ka nínú wa òun náà ló kọ́ ló mọ tó Dékúnlé. mo rí ẹgbẹ́ dá. ọmọ ìyá mi ní ṣùgbọ́n a máa ń jà gan bàbá Bọ́lá wa ìjà fẹ́dẹ̀ ní gbàtọ́rẹ́ mẹ́ka sàn lèmi tẹ̀lé bàbá Bọ́lá. Jídé Skẹ́tójé ló kọ́kọ́ ṣe rẹ́kọ́d 1997 ló ṣe rẹ́kọ́d. Alájì Tọ́pẹ́ náà ti kà 1999 ó ṣe tiẹ̀ lẹ́yìn Jídé Skẹ́tójé. Alábí Mirinda mo ṣe tèmi Mirinda mi Alábí 1999. ajá orí ayé mi ló kọ́ rí bẹ́ẹ̀ka. òun lọ́kọ́ ló mọ́tò nínú wa bó bá ṣe tiẹ̀ bá ṣe tẹ̀lé bàbá Bọ́lá. orí bẹ́ẹ̀ka mo lọ òun ló mọ́tò mo lò. ajá orí ayé mi Tọ́pẹ́ ó sá kúrò ní Mùṣín mo sá tẹ̀lé. Àjàrà ìwé Tọ́pẹ́ ṣùgbọ́n kò sáyè lélẹ̀ Ògúnlé ẹ jẹ́ ká kọrin Alibaba láwa mánìjà tọ́ka Tọ́pẹ́ báwo náà tí ká ọmọ ìyá yẹ o báwo náà tí ká ọmọ ìyá bóyá ká bá sọ̀rọ̀ jù ọdún olùgbàyè láwà real line sọ bẹ́ẹ̀ skọ́n lẹ́nìjọ ẹ̀yìn tẹ̀ ní wèrè kankan. káyì tètè gbọ́. ẹni orí òkúta èèyàn máa lè ẹni orí òkúta sọ̀rọ̀ pẹ̀lẹ́. Tọ́pẹ́ ló sọ bẹ́ẹ̀ skọ́n lẹ́nìjọ ẹ̀yìn tẹ̀ ní wèrè kankan. òkè èèyàn máa lè ẹni ẹja àmẹ́kì. mo rẹ́ gangan fẹsẹ̀ Dékúnlé káà tó lọ jìnnà torí pé olórin pọ̀ níbí Alábí Mirinda Dékúnlé olùgbà ìtọ́jọ́ àṣì ògùn kalẹ̀ ọkọ̀ Yétúndé. Ìbàdí alátùmí ọ̀gá sílé dùkọ́ òkúta ọ̀gá tí wáyé ọkọ̀ táyé tí màmá ògùn kalẹ̀ ọ̀la márùwá mo rẹ́ gangan fẹsẹ̀ yóò ṣe ẹrù bodò mo rẹ kọ́ká ẹ̀ fẹsẹ̀ yóò ṣe. Ìjayà Festus ó dẹkú kalẹ̀ Ìjayà bá ń tọ́jú àlùkò ṣàyò ṣe. ẹ bá wọn kan mi balẹ̀ ẹ ká wọn balẹ̀ yóò ṣe. Alájà Kúdì ìjàmbá yóò ṣe ẹjẹ ní Mirinda Dékúnlé. Ó fẹ́fẹ́ yín ó lè fẹ́ pé Mùṣín. Ó ní láti fẹ́ yín o tó bá fẹ́ pé Mùṣín torí Mùṣín tiwa ẹ̀rí àtàyọ̀rì ìrọ̀nà ní lójoojúmọ́ mo ṣáàyí fáìfáìfà àmì àṣẹ. Ó dà gògòrògògòrò ìwọ ti gògòrògògòrò lọ́lọ́lọ́ ò lè jábọ́ ó ti gògògògò ò lè jábọ́ ó ti gògògògò. ọlá gègé ọlá ìwọ ti gògòrògògòrò lọ́lọ́lọ́ ò lè jábọ́ ó ti gògògògò ògo lọ́lọ́run Ọlọ́run àlùkò sax
bámi tọ́jú baálẹ̀ aluko aluko. ògbọ́n tálùkò wí èèyàn ti jáya èèyàn balẹ̀ bá ń tọ́jú kúdí jábà tó sọ pé skọ́skọ́skọ́ lè níjọ ẹ̀yìn tẹ́ ẹ ní wèrè kọ́kọ́. aluko wà á ti di jọ́ ọtí pẹ́. aluko wà á tọ́jú ìjáyà ilé mọ́ bá ròdò sófẹ́sọ̀ ọpẹ́lọpẹ́ ìjáyà yẹsù alibaba ló sọjọ́ òbí o. aluko sọ bẹ́ẹ̀ ọpẹ́lọpẹ́ ìjáyà ọlọ́gbọ́n lọ́lọ́dẹ aluko sáà ọmọ oníṣkì igi sọmọgì lọ́wọ́ ṣe yẹ o tó bá bójú mi jẹ alájà kúdú ìjábà gbọ́dọ̀ ká ẹ̀ bọ́ sẹ̀sẹ̀ alright káà tó máa lọ àdìsá sábà ẹ̀ka àyèṣe alájì tó dé lọ́nà tó dé ìsì ìjábà ọ̀ọ́jì alájà kùdìrà tó kú kálẹ̀ ẹ̀mí ọ̀gá ṣọ́bọ̀ì àyìndé mọ́ bá òdo ṣe masikẹ́ni tó ń kọ́ fún yìí mo kí ẹ kùdìrà tó mèèyàn ìsìjàmbá yìí mo jọlá yìí kò ní gbòòrò sọ pé máa má lọ máa lọ kàkà gbójú kú kálẹ̀ lọ́dọ̀ mi o èmi lọ mẹ́lẹ̀ tó ń sọ̀rọ̀ ọ̀làmàrúwà owó mi nà ọ̀làmàrúwà súnmọ́ bí kí n tó máa lọ ọ̀làmàrúwà sàálè ẹrù òbodò owó mi nà kí n tó máa lọ ẹrù òbodò lọ mẹ́lẹ̀ tó ń sọ̀rọ̀ alájọ àṣì mi olùgbọ́ ẹ èmi lọ mẹ́lẹ̀ tó pè é dé Mirinda kalamu la máa gbọ́ kalamu Mirinda.